Mo kí gbogbo ojú tó ń wò mí nílé lóko lẹ́yìn odi. Ṣé àlàáfíà ni mo bá gbogbo yín? Mo gbàládùra fún gbogbo ojú tó ń wò mí pé lágbára Èdùmàrè, a ò ní rí òun gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ẹni ẹlẹ́ni ò bá kúkú nígbà ṣe wá ṣe lágbára Èdùmàrè. Ó ń bọ̀ lọ́tún, ó ń bọ̀ lọ́sìn, a kò ní jálù wá lágbára Èdùmàrè. Àjálù burúkú, àjálù tá ò rokùn ẹ̀ nídìílé ìyá nídìílé bàbá kò ní jálù wá lágbára Èdùmàrè. Mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa justice for Mohbad. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa pé a kú ìfaradà, a kú bá a ṣe jẹ́ kó sú wa, a kú bá a ṣe jẹ́ kí ó rẹ̀ wá lórí ọ̀rọ̀ justice for Mohbad. Bó tiẹ̀ ti lè jẹ́ wípé bàbá Mohbad rò wípé àwọn ni à ń jà fún lórí justice for Mohbad, but ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè ti ń jẹ́ kó yé wọn sí pé bàbá Mohbad ẹ̀yin kọ́ là ń jà fún o, à ń jà fún ẹlẹ́dàá Mohbad, a dẹ̀ ń jà fún ògo ọ̀la àwọn ọmọ wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Torí pé kí ni wọ́n ṣe ń pa àwọn ọmọ wa tó ń pa wá gan, tó ń mú wa ṣìkún bí ẹdì ẹnu àgò, ó tó gẹ́, òun ló jẹ́ ká máa jà gbogbo ìjà tí à ń jà yìí. Kí wá ní update mo ní fún ẹ̀yin lólùfẹ́ mi tó ń wò mí nílé lóko lẹ́yìn odi. Update mo ní fún yín ni wípé àwọn public wọ́n ti ń fa Mr. Muyiwa báyìí. Wọ́n ṣe ń drag Mr. Muyiwa náà ń drag bàbá Mohbad. Now all finger point to Mr. Muyiwa náà pé kán wá mú àwọn lọ síbi tí wọ́n ti ṣe autopsy and toxicology. À ń gbọ́ rumors wọ́n ní Nàìjíríà ń bẹ ni wọ́n ti ṣe. Àwọn Mr. Muyiwa sọ wípé Germany ni wọ́n ti ṣe. Àwọn ará Germany wọ́n ti dìde báyìí sí pé níbo ni ní Germany, kán fún àwọn ní code number bẹ̀ hospital tó ti ṣe, ilé ìwòsàn tó ti ṣe, kí ni code number bẹ̀, kí lórúkọ hospital yẹn, kí lórúkọ àdúgbò yẹn ní Germany. Now Mr. Muyiwa ò tí fèsì o. Wọ́n ń dàgí bàbá Muyiwa pé bàbá Mohbad pé kó wá àkáǹtì gbogbo owó tí wọ́n dá sínú GoFundMe, kó wá àkáǹtì gbogbo owó tí àwọn public dá. Ǹjẹ́ ẹ mọ̀ pé bàbá Mohbad ò jáde? Bàbá Mohbad ò jáde síta o láti bí 4 or 5 days sínsìn tó ti ń dragi wọn. Bàbá yìí ò jáde síta o, but bàbá yìí mọ orin kọ, ó mọ èbúbú gbogbo àwọn tí wọ́n ń jà fún justice ọmọ ẹ̀, almost gbogbo wọn òun ni bàbá Mohbad ti fẹ́ bú tán. Ó kọrin títí ó kọrin pátápupa fún Mr. Yomi Fabiyi. Ẹ wo bí màá yẹn, ẹ wo bó ṣe gbìyànjú tó, ó dẹ̀ tún ṣì ń continue láti máa gbìyànjú. Ṣebí lórí justice for Mohbad náà ni a máa jẹ́ wípé ọmọ Yomi Fabiyi ni wọ́n pa ni, àbá máa jẹ́ ọmọ Latisne olórí ẹbí tó kọ orin igi ewédú fún, òun ni wọ́n pa ni. Ó sì ń dùn máa yẹn di ọ̀la pé pẹ̀lú gbogbo akitiyan tí òun ṣe fún bàbá Mohbad, òun tún fẹ́ gbé wọn lárugẹ tí àwọn èèyàn dẹ̀ tún bú òun lórí ẹ̀ ní orin tí òun ṣe fún bàbá Mohbad, táwọn èèyàn tún bú òun lórí ẹ̀ pé ṣórin ló kan bàbá Mohbad kan. Òun wò wípé pé gbogbo agbára tóun ní, because ibi tóun lágbára sí nìyẹn, iṣẹ́ tóun ń ṣe nìyẹn, pé kóun tiẹ̀ tó fi build ẹ̀ up, kóun tó fi gbé òun kó lára ẹ̀, kó tẹ̀ tó máa fi bẹ̀ rí owó, because ṣé mọ̀ nǹkan tí ẹ̀gbọ́n yẹn rò ní wípé ọmọ ológo tó fẹ́ gbé bàbá yìí ga, tó fẹ́ máa tọ́jú bàbá yìí di ọjọ́ alẹ́, òun ni àwọn èèyàn ti dẹ́mi ẹ̀ légbodò yìí. Báwo ni bàbá yìí ṣe fẹ́ survive? Èmi mọ̀ wípé òun ni Mr. Latisne rò tán fi help bàbá Mohbad pé lórí pé bàbá Mohbad ṣé bẹ́ẹ̀ lákọrin ni yín, ẹ jẹ́ kí n promote yín. Máa yẹn ní gbogbo owó tóun ná lórí orin yẹn, òun ò rí kọ́bọ̀. At the end of the day náà, èébú la fi bú máa yẹn, èpè lẹ fi ṣẹ́ fún máa yẹn, disappointment ni máa yẹn bá bọ̀ látọ̀dọ̀ yín. Now àwọn public wa ń fà yín sìn, bó ṣe ń fà yín ni wọ́n ń fa Mr. Muyiwa. òkè níbo lẹ wá fẹ́ bá yàrá já báyìí sìn? Àwọn public ti fèsì yín báyìí sìn, níbo lẹ fẹ́ bá yàrá já? Ṣé ẹ̀yin lè rí owó public dá padà? Ṣé rí àwọn ọkùnrin, àwọn tí ẹ̀ sì máa ń tètè ń consider ìjà àwọn ìyá wa ní ó dá o,
bí àwọn obìnrin ṣe ń lérí sí bàbá Mohbad pé àgbà máa ń kọ̀wé kan pé ewúrẹ́ tó bá da ifá nù òun náà máa fi kó mọ́ àwọn pé kò tí ì le tó báyìí wọ́n ló ti le jù bẹ́ẹ̀ lọ o pẹ̀lú pé máa yí ò tiẹ̀ mọ́re ó tún ń lẹ̀dí àpò pọ̀ mọ́ àwọn anti-justice ó tún pẹ̀lú àwọn tí kò jẹ́ káwọn tètè rí justice àpérò o pé tí àwọn ò bá claim owó yẹn padà á dàbẹ̀ ní pé àwọn ò mọ nǹkan táwọn ń ṣe ni but ẹ tún wá gbọ́ èdè kan tó jáde lẹ́nu bàbá Mohbad gbogbo ibi tó ń wò mí ẹ jọ̀ọ́ mo gbàládùá fún yín iná ọmọ ò ní jó yín o iná ọmọ ò ní jó yín o iná ọmọ ò ní jó yín o ẹ ò ní sọmọ nù bí òkú ẹni lẹ́nu rẹ̀ nígbà ṣe ń ṣe ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí bá mi share fídíò yìí kó go viral fún àǹfààní ẹ̀yin tí ẹ ti subscribe ẹ subscribe sílẹ̀ ẹ ní Global TV kájọ máa dẹ̀gbádùn ètò yìí lọ ṣé wàá rí nǹkan tó wá dùn mí lórí bàbá Mohbad tó dùn mí ọ̀rọ̀ tí bàbá Mohbad máa sọ jáde ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ wọ́n ní wọn ò force owó látọwọ́ anybody wọn ò force anybody kó dáwó fún àwọn àbí kó dáwó fún justice for Mohbad pé àwọn tó dáwó wọ́n willingly dáwó ohun wọn kan dáwó ni àbí báwo náà ṣe sọ̀rọ̀ yẹn bóyá mi dẹ̀ ni mi ò dẹ̀ gbọ́ dáadáa o bóyá ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ ẹ jọ̀ọ́ ẹ lè bá mi fi sí abẹ́ comment section tí mi ò bá sọ bọ́n ṣe sọ but bí mi ṣe gbọ́ nìyẹn o pé bàbá Mohbad sọ wípé ṣé wọ́n force anybody pé kó wá dáwó ni àbí wọ́n kàn pa fẹ́ anybody pé kó dáwó ṣe bí wọ́n dáwó willingly ni láàrin èmi àtẹ̀yin láàrin gbogbo ojú tó ń wò mí ọlọ́gbọ́n nìyí olóye nìyí onílàákàyè nìyí òun náà ló máa ń jẹ́ kí n máa mú àwọn program kí n máa wá tú ẹ̀ sí yín kí n máa sẹ́ǹdì ẹ̀ sí yín kẹ́ ẹ máa fọgbọ́n dàjẹ́ sí ẹ̀ kẹ́ ẹ máa fòye dàjẹ́ sí ẹ̀ kẹ́ ẹ máa fi làákàyè gbé ọ̀rọ̀ tí bàbá Mohbad sọ ń bẹ̀ yẹn ẹ jọ̀ọ́ kí lẹ̀yin rí sí ṣé bó ṣe yẹ kí bàbá Mohbad sọ̀rọ̀ òun ló sọ̀rọ̀ yẹn àbọ̀rọ̀ yẹn kù díẹ̀ káàtó ẹ fèrè ọkàn yín hàn lábẹ́ comment section lọ́dọ̀ ti tèmi bí mi ṣe rí mo mọ̀ pé mi ò gbọ́n tó yín mi ò mọ̀ tó yín ẹ gbọ́n jù mí lọ ẹ ní làákàyè jù mí lọ ẹ̀yin bá mi fi làákàyè tiyín àtọgbọ́n tiyín kẹ́ ẹ bá mi fi sí comment section pé ṣé nǹkan tí bàbá Mohbad ṣe yẹn ṣó bójú mu ṣọ́rọ̀ tó jáde lẹ́nu wọn yẹn ṣó tọ́ àbóyẹ but lọ́dọ̀ ti tèmi ọ̀rọ̀ yẹn kù díẹ̀ káàtó ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ aláìmoore bẹ́ẹ̀mi ṣe lè pù tiẹ̀ mi ò mọ bẹ́yìn ṣe lè pù tiẹ̀ ó lè tún ní wéètì ju tọ̀dọ̀ mi lọ ó lè tún lè downgrade ti ọ̀dọ̀ mi mi ò mọ̀ but pẹ̀lú ọgbọ́n yín àti òye yín ẹ bá mi fi hàn lábẹ́ comment section but lọ́dọ̀ ti tèmi pẹ̀lú ọgbọ́n àti òye ti tèmi ọ̀rọ̀ tí bàbá Mohbad sọ yẹn ọ̀rọ̀ aláìmoore ẹni tí ò moore òun lọ̀rọ̀ tí bàbá Mohbad sọ yẹn tó bá lè sọ wípé ṣé wọ́n force anybody kó dáwọ́ ni wọ́n force anybody kó dáwọ́ lóòótọ́ but everybody dá owó yẹn nídàá wípé wọ́n ń wá justice fún ọmọ yín so ẹ̀yin ti sọ di blame mọ́ wọn lọ́wọ́ báyìí sí pé ta ló force wọn kan dáwọ́ nítorí wípé wọ́n béèrè accountability nítorí pé wọ́n rí pé wọ́n gbọ́ wípé Odùmọ̀ṣù sọ wípé ẹ̀ sanwó toxicology níbo lowó wà mílíọ̀nù 30 tẹ́lẹ̀ fi ṣe autopsy and toxicology níbo nìyí tó kù wà àbí ṣebí public ló ń ṣàdáwó wọ́n lẹ́tọ̀ọ́ àti béèrè náà wọ́n lẹ́tọ̀ọ́ àti béèrè pé báwo lẹ ṣe náwó wọ́n lẹ́tọ̀ọ́ àti béèrè pé báwo lowó ìṣe lọ kí ni nǹkan tẹ́ fi àwọn owó ìṣe now wọ́n béèrè ń sìn ẹgbẹ́ èsì tẹ́ fún wọn pé ta ni wọ́n force pé kó dáwó ta ni wọ́n fi ipá tọwọ́ bọnú àpò ẹ̀ tí wọ́n mówó àbí nǹkan tí bàbá Mohbad ń tráyè láti sọkọ́ nìyẹn lójú tèmi lọ́kàn tèmi ọ̀rọ̀ yẹn kù díẹ̀ káàtó ọmọdé ló yẹ kó máa sọwọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn
irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kò tọ́ sí àgbàlagbà lẹ́nu ọmọdé òun ló yẹ kó máa bá ní orú nǹkan bẹ́ẹ̀ yẹn kò ní ṣàgbàlagbà kẹ máa sọ wípé ṣé wọ́n force anybody kò dáwọ́ àbí ṣé wọ́n tọwọ́ bọ anybody lápò wọ́n yọ owó mẹ́ but àwọn tó dáwọ́ nísìn wọ́n náà fẹ́ mọ bówó àwọn ṣe lọ pé ó dá ẹ ti ẹ̀ bú wọn gbogbo àwọn tẹ́ ẹ bú fine but owó tá a dá a fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe náà now ẹ lè jáde kẹ́ wá àkáǹtì ẹ lè jáde kẹ́ wá àkáǹtì ẹ dẹ̀ ń bú gbogbo àwọn tó ń fight fọmọ yín ẹ tún ń block gbogbo ibi tó yẹ kí wọ́n ti rí òtítọ́ ẹ tún ń block ẹ̀ Mr. Yomide tẹnu mọ́rọ̀ yẹn pé ara fún òun sí baba Mohbad but àwọn òkàn lè dédé attack wọn ni because báwo náà ṣe máa send nọ́mbà sí yín láàrin ìṣẹ́jú àyá wọ́n dẹ̀ ti ń threat ẹni tí wọ́n send nọ́mbà sí yín bàbá ìdẹ́ quiet bí ẹni tí ò mọ nǹkan kan pa ẹ̀ àṣòwò àtòdùmọ́sọ àṣòwò àti Fámúyìwá àwọn ni wọ́n ń dán gbogbo iṣẹ́ yẹn wò now Fámúyìwá jáde wá kó wá sọ ibi tó ti ṣe autopsy and toxicology ibo ni wá àti bàbá Mohbad níbo lẹ́jọ́ dì sí ilé ìwòsàn wo ni wọ́n bá yín ṣe kí lórúkọ ilé ìwòsàn yẹn àwọn public ti ń béèrè lọ́wọ́ yín báyìí a gbọ́ pé Nàìjíríà ń bẹ̀lẹ̀ ti lọ ṣe fake tẹ́ ṣe ẹ̀yin sọ pé ìlú èyìnbó lẹ ti ṣe níbo nílùú èyìnbó ẹ̀ ní Germany ilé ìwòsàn wọn ní Germany ẹ̀ jáde kẹ́ ẹ sọ́nsìn public ń dúró public ń dúró bàbá Mohbad public ń dúró láti wá ṣe accountability àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n máa drag yín o àfàìmọ̀ kẹ́yìn náà máa lọ fojú balẹ̀ ẹjọ́ o ṣé nǹkan yẹn ló wá ń tọ̀ṣì àti mi pé ẹni tí wọ́n ń jà fún sìn àfàìmọ̀ kóun náà má tún lọ fojú balẹ̀ ẹjọ́ ṣé ẹ ti rí nǹkan tí greedy ojú kòkòrò bẹ́ẹ̀ mi ṣe lè pé nìyẹn o kọ́ ló ń dáríjì mi tó bá dàbí ẹ̀ṣẹ̀ ojú kòkòrò greedy ibi tó máa ń tìyàn dé ẹ ní àwọn kan fi òkú ọmọ yín pawó kí lẹ́yìn wá ń fòkú ọmọ yín ṣe ojoojúmọ́ TikTok live show kò dẹ̀ ṣe pé bóyá ẹ sọ̀rọ̀ lórí nǹkan míì ẹ sọ̀rọ̀ lórí àwọn ìjọba Nàìjíríà tí wọ́n ṣe nǹkan tó dáa tó ń jẹ wọ́n tí gbogbo ẹ̀ wọ́n ẹ sọ̀rọ̀ lórí yẹn o tí a bá fi sọ pé bóyá ọ̀rọ̀ nǹkan míì lẹ̀ ń sọ ṣe bọ́rọ̀ ọmọ yín náà ni ọ̀rọ̀ tó pàtẹ mọ́rọ̀ ọmọ yín àwọn tó ń bú yín àwọn tẹ́yìn náà ń bú òun náà lọ̀rọ̀ tẹ́ ń sọ lórí show pẹ̀lú lórí TikTok so kí ni nǹkan tẹ́yìn ṣe yẹn ẹ̀ ń fọ̀rọ̀ ọmọ yín ṣe kí ni ẹ bá náà kọ́ fi ń pawó ẹ̀yin náà fi ń pawó so tó bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo yín lẹ́jọ́ fi ń pawó so wọ́n ní kẹ́ wá ṣe accountability sí gbogbo ọmọ Nàìjíríà ẹ sọ fún bàbá Mohbad gbogbo ẹ̀yin tẹ́ bá mọ bàbá Mohbad tẹ́ bá súnmọ́ wọn dáadáa public ní kan wá ṣàkáǹtì bọ́ ìbọn ṣe náwó Ọlọ́run jẹ́ kí wọ́n lè rí ṣe tèmi dẹ̀ mọ̀ wípé wọn ò lè rí ṣe kò ń ṣe pé wọn ò lè rí ṣe torí pé kí ni wọn ò expect ẹ̀ pé ó ń bọ̀ wọn ò expect ẹ̀ pé nǹkan bẹ́ẹ̀ yẹn lè jáde bàbá ò expect ẹ̀ èmi gùn ò expect ẹ̀ palẹ̀ bàdérù lẹ́fù báyìí mo ò expect ẹ̀ now ó ti wá débẹ̀ báyìí sí Mr. Muyiwa oníkẹ́yìn náà provide ilé ìwòsàn tẹ́ ti ṣe autopsy and toxicology kí ni nǹkan tẹ́ fẹ́ ṣe sí báyìí ọ̀rọ̀ ti wá di wòmí ń wẹ̀ àfi kẹ́ ẹ sọ o tẹ́ ẹ bá sọ public ò ní fún yín lọ́rùn lẹ́ o àfàìmọ̀ kó má yẹ kó máa wọ́n ẹ̀yin náà lọ sílé ẹjọ́ a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ Mr. Muyiwa àti baba Mohbad lórí autopsy and toxicology and ọ̀rọ̀ lórí bí baba Mohbad ṣe ná owó táwọn public ń bí wọ́n léèrè òun ni mo ní kí sáré wá fún yín so gbogbo ẹ̀yin lólùfẹ́ mi ẹ fẹ́ rọpọn yín hàn lábẹ́ comment section especially lórí ọ̀rọ̀ tí baba Mohbad sọ yẹn ọ̀rọ̀ yẹn ń kọ mí lóminú ṣé wọ́n force anybody kó dáwó ni it's a slap to everybody tó dáwó it's a slap big slap to everybody tó dáwó ṣé wọ́n tọ́ bọ̀ yín lápò ni ṣé wọ́n force yín kẹ́ dáwó ni ọ̀rọ̀ yẹn ó kù díẹ̀ káàtó èmi ò mi rọkàn yín ẹ fi rọkàn yín hàn lábẹ́ comment section fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ẹ subscribe sílẹ̀ ilé Global TV kájọ máa jẹ̀gbádùn ètò yìí tí n bá tó rí any information
tí mo rí kó máa wúlò fún yín lólùfẹ́ mi ò ní estate láti mú wá fún yín ire o.